Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú àṣálẹ́. Èyíkéyìí àkókò tẹ́ bá ti bá fídíò mi pàdé, ó ní kẹ́ mú bẹ̀. Mo kí gbogbo wa wípé àkókò tó ń ta wà lórílẹ̀‐èdè yìí á bá wa lára mu. Mo ṣe fídíò yìí nítorí bàbá Ìjẹ̀ṣà tó wà ní indọ́sírì. Nítorí bàbá Ìjẹ̀ṣà ní indọ́sírì mo ṣe fídíò yìí. Mo wá rọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo fídíò yìí, bóyá ẹ̀yin ṣe rí fún ìgbà àkọ́kọ́ tàbí ẹ ti máa ń rí mi tẹ́lẹ̀. Ṣùgbọ́n fídíò yìí kété tẹ́ ẹ ti bá pàdé tẹ́ ẹ ti ń wo fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣíà fídíò yìí kó kan àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ olólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà. Kí àwọn olólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà ká wá bá mi ṣíà fídíò yìí kó kan ìdílé bàbá Ìjẹ̀ṣà lára. Ìdílé bàbá Ìjẹ̀ṣà, ọmọ bàbá Ìjẹ̀ṣà àti aya bàbá Ìjẹ̀ṣà. Ìdílé bàbá Ìjẹ̀ṣà, torí tiwọn ni mo ṣe fídíò yìí. Ṣé ẹ rí, ó dùn mí wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láfẹ́fẹ́ ní ti àwọn ìránṣẹ́ Ọlọ́run tó dàbí ẹni wípé Ọlọ́run ò gbọ́ àdúrà mọ́, tàbí tó dàbí ẹni wípé kò sí ìránṣẹ́ Ọlọ́run kan tí Ọlọ́run lè gbọ́ tiẹ̀ mọ́, tàbí tó dàbí ẹni wípé kò sí ìránṣẹ́ Ọlọ́run mọ́ ṣá. Ìgbọ́n mo ṣe fẹ́ sọ, ṣùgbọ́n bí ayé ti wù kó bàjẹ́ tó, bí ayé sì ṣe burú tó, ìránṣẹ́ Ọlọ́run wà. Bẹ́ẹ̀ sì ni ìyanu sì ń tẹ̀ síwájú. Fídíò yìí ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín. Bíbélì ò sọ fún wa wípé ẹlẹ́ṣẹ̀ máa kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run ò sọ fún wa wípé ẹlẹ́ṣẹ̀ máa kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Ẹlẹ́ṣẹ̀ kó wá sí ipò ìrònúpìwàdà. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ayọ̀ ni fún ẹlẹ́ṣẹ̀ kan tó ronúpìwàdà. Ayọ̀ ni fún un. Ẹ jọ̀ọ́ bàbá Ìjẹ̀ṣà tó wà ní indọ́sírì tí ń bẹ lẹ́wọ̀n, òun ló ní fídíò yìí. Ilé rẹ̀, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, bàbá Ìjẹ̀ṣà máa kúrò lẹ́wọ̀n. Bí ọ̀tá fẹ́, bàbá Ìjẹ̀ṣà máa kúrò lẹ́wọ̀n. Bí ọ̀tá kọ̀, bàbá Ìjẹ̀ṣà máa kúrò lẹ́wọ̀n. Ṣùgbọ́n mi ò nílò láti sọ ìjáde bàbá Ìjẹ̀ṣà kúrò lẹ́wọ̀n lórí afẹ́fẹ́. Mi ì nílò láti sọ ní orí afẹ́fẹ́. Tejusglorious TV ló ń bá yín sọ̀rọ̀. Ẹ bá mi sọ fún ìdílé wọn. Ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín, ẹnikẹ́ni tó bá ti rí fídíò yìí bá mi ṣíà ẹ̀. Ẹ ṣíà ẹ̀, ṣíà ẹ̀, ẹ jọ̀ọ́. Àwọn èèyàn bàbá Ìjẹ̀ṣà, àwọn olólùfẹ́ rẹ̀, kán bá mi wá àwọn ìdílé wọn rí. Eléyìí tí bàbá Ìjẹ̀ṣà ṣe lẹ́wọ̀n ó tó. Rárá ò lè gbé bàbá Ìjẹ̀ṣà kúrò lẹ́wọ̀n. Ọgbọ́n orí ète ènìyàn ò lè gbé kúrò lẹ́wọ̀n. Tó bá jẹ́ pé mo mọ ibi ẹ̀wọ̀n bí bàbá Ìjẹ̀ṣà bá wà ni, kò ná mi ní nǹkan kan láti trace wọn lọ síbẹ̀. Ṣùgbọ́n ìrìn àjò yìí tó lè mú bàbá Ìjẹ̀ṣà kúrò lẹ́wọ̀n, ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín, láti inú ìdílé bàbá Ìjẹ̀ṣà, àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Ẹ dákun mo bẹ̀ yín, gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà tó yẹ pé ní tòótọ́ làwọn olólùfẹ́ wọn wà, ẹ jẹ́ kán ṣíà fídíò yìí dé ọ̀dọ̀ ìdílé wọn. Bàbá Ìjẹ̀ṣà máa kúrò lẹ́wọ̀n láìpẹ́ yìí lórúkọ Jésù. Òótọ́ ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa láyé. Ṣùgbọ́n Bíbélì ò sọ fún wa wípé kẹ́lẹ́ṣẹ̀ ò kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ rárá. Ẹlẹ́ṣẹ̀ kó wá sí ìrònúpìwàdà ni. Ó dẹ̀ máa kúrò lẹ́wọ̀n lórúkọ Jésù. Bóyá kẹ́ pè mí sórí nọ́mbà yìí 08066060718 08066060718 tàbí kẹ́ pè mí sórí hotline mi. Kán pè mí, bóyá kán pè mí sí WhatsApp 07039141708 07039141708. Ẹ jọ̀ọ́ mi ì nílò láti ṣe ohunkóhun lórí afẹ́fẹ́ ju ẹ̀bẹ̀ tí mo wá bẹ̀. Mo fẹ́ rí ìdílé bàbá Ìjẹ̀ṣà. Ilé ẹ̀ tí mo bá ti lè rí wọn, bàbá Ìjẹ̀ṣà ti kúrò lẹ́wọ̀n lórúkọ Jésù. Orúkọ mi ò yàtọ̀. Èmi náà ni tiyín ní tòótọ́. Àwa wà, Olúwa gbé wa kalẹ̀ fún ẹni tó ti ṣubú láti gbé wọn dìde. Fún àwọn tí ó jẹ́ aláàárẹ̀.
Ọlọ́run lè lò wá fún wọn fún ìmọ̀láradá wọn nínú ẹ̀mí tàbí nípa tara, fún àwọn tó ti kọsẹ̀ láti gbé wọn dìde, láti dì wọ́n mú kán má bàa ṣubú, fún àwọn tó jẹ́ pé wọ́n ti sùn, wọ́n ti ń harun nínú ẹ̀mí, láti jí wọn lójú oorun wọn, fún àwọn tó wà ní ipò ìbànújẹ́ láti mú wọn wá sí ipò ìdùnnú. Táwọn wà fún nìyẹn. Àwa ò wá láti já àyàn bọ̀ tàbí láti já àyàn kulẹ̀. Rárá, àwa wà láti tú èèyàn ṣe àti láti gbé èèyàn dìde. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. A kú ìsinmi. Teju's Glorious TV ló kí yín wípé Happy Sunday.